ẹ pàtẹ́wọ́ fúnra yín. À ń kí gbogbo ojú tó ń wo ìkànnì Ṣé o gbọ́ Yorùbá níbi yòówù tí ẹ bá ti láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa wò wá. Ilé ẹ̀kọ́ Ansarudeen Society High School nílùú Òkè-ò níbẹ̀ la wà báyìí. A fẹ́ bi àwọn ọmọ ilé ẹ̀kọ́ yìí ní ìbéèrè Ṣé o gbọ́ Yorùbá. Ẹni tó bá ti gba ìbéèrè wa á ní àǹfààní láti fún ọmọ ọ̀hún ní ẹ̀bùn gẹ́gẹ́ bí ìṣe wa. À ń kí gbogbo ojú tó ń wò wá, bẹ́ẹ̀ ni à ń rọ̀ yín wípé ẹ bá wa subscribe sórí YouTube channel wa Ṣé o gbọ́ Yorùbá. Ẹ bá wa follow Facebook account wa. Ẹ tẹ̀lé wa lórí Facebook Ṣé o gbọ́ Yorùbá náà ni. Ẹ tẹ̀lé wa lórí TikTok náà Ṣé o gbọ́ Yorùbá náà ni. Ẹ̀yin náà sì lè darapọ̀ mọ́ wa láti gbé wa ní ìgbọ̀nwọ́. Ẹ ṣeun púpọ̀ o. Àwọn tó bá ti gba ìbéèrè wa á fún ọ ní ẹ̀bùn. Ó yá, ẹ jẹ́ á wọnú ilé ẹ̀kọ́ yìí lọ báyìí láti lọ béèrè ìbéèrè Ṣé o gbọ́ Yorùbá. Ẹ ṣé o. Ẹ dákun, ẹ bá wa subscribe nígbà yín lówó rárá. Bẹ́ẹ̀ ni mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, tí Yorùbá fẹ́ pé 1 million lédè Yorùbá tiwantiwa, báwo ni wọ́n ṣe pè é? Ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́wàá. Ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́wàá. lọ́nà ọgọ́rùn-ún mẹ́wàá. Ó ní Yorùbá kan tí Yorùbá fi ń pé 1 million. Ó gbà á. Ṣó gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, kí ni Yorùbá tí Yorùbá bá fẹ́ sọ yé pé 1 million, báwọn Yorùbá ó ṣe wí? Ó gbà á. Ṣó gbọ́ Yorùbá? Bẹ́ẹ̀ ni mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, kí ni Yorùbá ń pè 1 million? Ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún mẹ́wàá. Ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún mẹ́wàá. Ó wá di mélòó? Ó gbà á. Gbọ́ Yorùbá? Bẹ́ẹ̀ ni mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, kí ni Yorùbá ń pè 1 million? Ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀rún. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀rún. Ó wá di mélòó? Ó gbà á. Ṣó gbọ́ Yorùbá? Bẹ́ẹ̀ ni mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, kí ni Yorùbá ń pè 1 million? Ẹgbẹ̀ẹ́dẹ́gbẹ̀kẹ́. Ẹgbẹ̀ẹ́dẹ́gbẹ̀kẹ́. Hey! Ó gbà á. Gbọ́ Yorùbá? Bẹ́ẹ̀ ni mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, tí Yorùbá bá fẹ́ sọ wípé 1 million lédè Yorùbá, báwo ni wọ́n ṣe wí? Ẹgbàá márùn-ún. Ẹgbàá márùn-ún. Ẹgbàá márùn-ún. Kí ni ẹgbàá? 200. Márùn-ún wá jẹ́ èlò? 1000. Ó gbà á. Gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, kí ni Yorùbá ń pè 1 million? Ẹgbẹ̀rún kan lọ́nà ẹgbẹ̀rún. Ẹgbẹ̀rún kan Lọ́nà ẹgbẹ̀rún. lọ́nà ẹgbẹ̀rún. Ó wá di ẹgbẹ̀rún mélòó? Ó gbà á. Ṣó gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, kí ni Yorùbá ń pè 1 million? Ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀rún. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ Ẹgbẹ̀rún. ó gbà á. Tó bá gbọ́ Yorùbá, kí ni Yorùbá ń pè tí Yorùbá bá fẹ́ pé 1 million? Báwo ni wọ́n ṣe pè ní Yorùbá? Ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá. Ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá. Ọgọ́rùn-ún. Ṣó gbọ́ Yorùbá? Bẹ́ẹ̀ ni mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, kí ni Yorùbá ó pè 1 million? Mílíọ̀nù kan. Ó gbà á. Ṣó gbọ́ Yorùbá? Bẹ́ẹ̀ ni mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, báwo ni Yorùbá ó ṣe pè 1 million? Ó gbà á. A kí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ADS High School ní ìlú Òkè-ò níjọba ìbílẹ̀ Kájọlà. Ìbéèrè Ṣó gbọ́ Yorùbá tòní ta ní fún wọn, ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé gbogbo wọn ò gbà á. A sọ wípé bí Yorùbá bá fẹ́ pé 1 million lédè Yorùbá tiwantiwa, kì í ṣe ẹgbẹ̀lẹ́gbẹ̀ tàbí ẹgbẹ̀ẹ́kan, ó ṣe kí ni? Kì í ṣe báwọn ni Yorùbá ṣe ń pè. Tí Yorùbá bá sọ pé 1 million lédè Yorùbá, Yorùbá sọ yìí pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọ̀kẹ́. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọ̀kẹ́ òun ni 1 million. Ọ̀kẹ́ kan
kí ni ọ̀kẹ́ kan kí ni ọ̀kẹ́ kan kí ni ọ̀kẹ́ kan ọ̀kẹ́ kan ní 20,000 a sì sọ wípé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọ̀kẹ́ òun ni 1 million lédè Yorùbá ẹ pàtẹ́wọ́ fún mi. Ṣé ti mọ̀ báyìí? Bẹ́ẹ̀ni. Kí ni mo pè é? Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọ̀kẹ́. Kí ni mo pè é? Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọ̀kẹ́. 1 million ní èdè Yorùbá òun ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọ̀kẹ́ ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ ṣé o gbogbo ẹ̀yin tí ẹ ń wo Ṣó Gbọ́ Yorùbá lórí Facebook, lórí YouTube Ṣó Gbọ́ Yorùbá, TikTok Ṣó Gbọ́ Yorùbá, ẹ bá wa subscribe sórí YouTube channel wa Ṣó Gbọ́ Yorùbá, lórí Facebook ẹ bá wa follow Ṣó Gbọ́ Yorùbá náà ni. Ẹ ṣeun púpọ̀ ẹ sì lè darapọ̀ mọ́ wa àwọn tí wọ́n bá ti gba ìbéèrè wa a máa ń fún wọn ní ẹ̀bùn. Ẹ ṣé o, ó dìgbà.